Africa Content TV. Daddy me. Oh, serious. Daddy me. No, Oribe o baba, ẹ̀yin kọ́ ni mo ń bá wí daddy mi, ẹ̀yin kọ́ ni mo ń bá wí o. Ẹ̀yin kọ́ ni mo ń bá wí orí pàǹtà mi, ẹ̀yin kọ́ ni mo ń bá wí sá o. Ẹ̀yin kọ́ o. Amisa daddy mi. Amisa. Daddy me. Okay, daddy me. Ó máa wá rí ẹ léṣo ti gbọ́. Ó máa wá rí ẹ. Àmín. Okay, daddy me, ṣe sá. Ẹ máa ṣèpàdé yín lọ tẹ́ ẹ bá ṣèpàdé tán kó pè mí. Bàbá mi fún mi lówó ọba orin Saheed Osupa mi ò lè rí wọn fí o. Bàbá mi ni wọ́n o mi ò lè rí wọn fí o. Wọ́n ti ṣẹ́tù ẹ̀. Bàbá tún tẹ owó fún mi. Ọlọ́sẹ̀. Ẹ̀pẹ́ ọlọ́jẹ́ kẹ́mi igun fún wa lágbára Ọlọ́run ó kélẹ́wà ẹ̀ ní jẹ́. Alhaji Rasheed Merenge Ògo Ìbàdàn. Bàbá of Fuji. Bàbá tún tẹ owó fún mi. Àwọn tó ń gbèyàn pé kéèyàn gòkè kéèyàn ṣàbáyé kéèyàn kúrò láàrin nǹkan àwọn lélẹ́yìí. Láìpẹ́ láì jìnnà bàbá ẹ jọ oúnjẹ gbogbo wa inshallah mọ̀kúrọ́ ti láì. Ògo tó ń tọ́lọ́ ògo lélẹ́yìí. Because ìlú òyìnbó àlè ní abẹ́ máa gbé lọ lóyìnbó mọ́ ẹ ti lọ. Bọ̀ nǹkan mi tó jára mi láàbì mọ dùn yín nú. Bàbá mi tẹ owó fún mi. Merenge ní bàbá ọ̀dọ́dájú wa la wà ní Ìbàdàn. Merenge táwọn Okiki Bright. Àti Alhaji Rasheed Merenge Ògo Ìbàdàn. Ẹ ti rí. Wọ́n ti yanjú ọ̀rọ̀ ẹ̀. Kìkì ìjókòó. Ó dà pé wọ́n ń ṣe Àwa Fuji. ó yẹ kí wọn náà ó yẹ ká pè é sí pàdé kan sí torí ó bá mi sọ pé bí àwọn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọkọ mi tẹ́ wà lẹ́yìn wa wọ́n máa ń ṣèpàdé kan wọ́n tún wá kó àwọn tó jẹ́ ọkọ mi wọ́n kó wọn mọ́ra láti jọ máa ṣèpàdé òun gan ló sọ ọgbẹ́ fún gbogbo nǹkan tó ń lọ nínú fújì bẹ kíjà máa wà ibi tíjà bá ti fẹ́ wà kán pé àwọn kan yẹn gbé